fà ẹlẹ́rọ àkọ́kọ́ ẹjẹ́ rẹ̀ àgbàgùrà o kálọ́kì balógun ìran àgbàgùrà lábẹ́òkúta ilé nípínlẹ̀ Ògùn bí ọba pẹ̀rẹ́ akọni ṣe láfidà lọ́lẹ̀ gàràgà alhaji high chief nurudeen ọládùnjoyè ọlálẹ́yẹ ni mo ń dé sí ọba lójú ogun ìlú ìran àgbàgùrà ló pẹ́ ní 100 ọdún lórí òkè èèpẹ̀ ẹgbẹ́ wọdúró ẹlẹ́dùn onífẹ̀ ìṣàṣe mọ́ ẹlẹ́dùn àfún yín láǹfààní láti ṣọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ọlọ́lá ìfọkànbalẹ̀ àti àlàáfíà tó pé ìbànújẹ́ òní ìfilẹ̀ rẹ̀ ṣe bùgbé o òní bá wọn sunkún àdásùn bẹ́ẹ̀ ló ní sùn dájọ́ sùn nílẹ̀ lọ́rọ̀ àtẹ́rẹ́ nílé gbogbo ní ọmọ wọ́tọ̀ ọlẹ́yìn gàrẹ́rẹ́ ó ti wá ṣọdún èyí kò ní í jáṣe mọ́ lọ́lá Elédùà ọ̀pọ̀ lójú ogun ìran àgbàgùrà o mo ní dẹ́yìn ara rẹ̀ lẹ́yìn bàbá tó bí ọlọ́mọ ìrọ̀lọ́rọ́sà yẹ̀wù ọmọ rẹ̀ sùn kan ẹ̀wù kan ọmọ tó yẹ́yìn mẹ́fà tó fún ọ̀kan ṣoṣo ṣètàbá ọmọ fídíò oníṣẹ́ tí ń kẹ́lú gbẹ́lá pẹ́bù gbogbo ilé dúdú rẹ̀ kò sọ́kùn rẹ̀ wà ní rẹ̀ ṣe bí èyí lọ́wọ́ ọlọ́ bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ fọ̀bẹ́ kára ọmọ àdá tó gbà mí ó bí gbọ̀ngàn òjé ọmọ ìlàwọ́ tọrọ tí ẹ bá gbé ọmọ ọkọ náà dà ẹ̀yin náà rẹ̀ o ọlọ́wọ́ ọ̀sán náà dà ẹ̀yin náà rẹ̀ o àyẹ̀wò àtẹrùmọ́bù ẹ̀rú bú ẹnu ìwọ̀n àgbo sọlẹ̀ táyà ọmọ àbẹ̀kẹ́ tú ọmọ ará ìfẹ́ kó gbọ́ kó tọ́ ọmọ àyẹ̀wò. Pàṣípàṣẹ Adékúnlé àfẹ̀rẹ̀gbà wúrà lèmi ń jẹ́ mi ò kúkú rọra mi níṣẹ́ bẹ́ẹ̀ ni mi ò bẹ̀rẹ̀ mi lọ́wọ́ ẹ̀ ọmọ yín Olúwafúnmiláyọ̀ Alọ́ba àti màmá rẹ̀ secretary of Agura